gbogbo ayé Ashiri Okutaagidi ti tú o adúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ashiri rẹ̀ tún ti tú àwọn tí láwọn ò ní fi wálẹ̀ wọ́n tí láwọn làwọn dé kábíyèsí ifá òfin wálẹ̀ òfin orí rẹ̀ Ashiri Okutaagidi ti tú o Ashiri rẹ̀ tún ti tú Ashiri rẹ̀ tó tú àwọn èèyàn ti fẹ́ wọ́n ní ta lọ sẹ́rí Okutaagidi ó jẹ́ kọjọ kórópọ̀ ẹ̀ lọ́wọ́ mi kórópọ̀ ẹ̀ ti lọ mọ́tò rà mú ẹ̀wọ̀ ẹ̀yin olùgbọ́ ẹ̀ lè dààmú lórí ọ̀rọ̀ Okutaagidi náà ni gbogbo bá jẹ́ lọ ọgbọ̀n máa ń jẹ́bọ̀ ni gbogbo bá jẹ́bọ̀ bọ́gbọ̀n bá jẹ́bọ̀ ogún padà sọ́dọ̀ ológun àṣegbè kò sí àṣepamọ́ ló wà. Okutaagidi lédìlé wọn ló sànlé gbogbo ọ̀sán wọn sì ń lò wọn ló sànlé Okutaagidi ilé ló sànlé Okutaagidi àfà plus òòṣà lílé Okutaagidi ká dúpẹ́ lọ́wọ́ àwọn irúmọlẹ̀ tó rójú òní tiwa tíráyìn tí mo gbé ẹ̀ kódà àwọn ṣẹ̀ṣẹ̀ wọ́n ti sọ pé ìyá ń parọ́ níjàre nígbà ó sì jẹ́ pé àwọn ṣẹ̀ṣẹ̀ nílùú ibi táwọn wà àwọn tó jó ṣẹ̀ṣẹ̀ Kwara gangan nílọrin gangan àáfàá ni wọ́n àwọn tó lè gbìjà ṣẹ̀ṣẹ̀ ńlọrin àáfàá tó lè gbìjà ṣẹ̀ṣẹ̀ ńlọrin torí pé nílọrin tẹ́ ẹ̀ wò yẹn gangan àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀ àáfàá ni wọ́n kò tó ṣẹ̀ṣẹ̀ yẹn tó ṣẹ̀ṣẹ̀ nílọrin ju àwọn àáfàá gan lọ. Ẹ bá mi wo interview bàbá mi yìí. àlọ́ àṣàmọ́ nígbà wọn táwàyé dìde akéfà nígbà tó padà jáde ìdálẹ̀ tá a lọ lọ́nà àtúkéwú. nígbà tẹ ẹ gbọ́jú ẹ kéfà lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ ẹ tún ké ní tìdílé ìyá yín nígbà tẹ ẹ tún wá padà tún lójú dáadáa ẹ tún kéwú. máa kéwú ńlọrin. ẹ kéwú nílọrin bẹ́ẹ̀ ṣe wà yìí. nípa kátà lọ́dọ̀ Okutaagidi mo ti kéwú ńlọrin. kábíyèsí Olódùmarè. ṣéwù nàgẹ́sẹ̀ kù bàbá ni. bàtí ó fi yé mi pé gbogbo nǹkan wọ̀nyí ó ní kí n má dànù ní kí n má lọ sí. ó ní ẹ má dà kẹtẹ ẹ bá léwu nù. ó ní bẹ́ẹ̀ bá ba tòun náà rí níjọ́ ló fi inú rẹ̀ hẹ́mi ló sí gbogbo ọ̀sán yẹn hẹ́mi ó ní kí n wò ó ní kò pé a máa ṣètò Ọlọ́run. ni bàbá yìí ti sọ wípé wọ́n láwọn kéwú nílọrin wọ́n nílé àwọn Okutaagidi ilé Okutaagidi wọ́n lé Okutaagidi ló káwọn kéwú wọ́n láàfọ̀ Okutaagidi ló káwọn kéwú lọrin àfọ̀ Okutaagidi ló kọ́ bàbá yìí kéwú wọ́n sì wà mú bàbá lọ bí òòṣà torí nígbà tí wọ́n mú bàbá wa olódò yìí bàbá mi ẹ̀ ní dààmú tó mú bàbá wa olódò yìí tí wọ́n mú wọn lọ kéwú bàbá mi wá wò pé àbí káwọn fi gbogbo òòṣà táwọn gbàgbọ́ nú ẹ̀ yìí káwọn fògùn lẹ̀ káwọn fọyá lẹ̀ káwọn fọ̀sùn lẹ̀ káwọn fèsù lẹ̀ tó mú bàbá lọ kéwú bàbá wò pé bẹ́ẹ̀ káwọn filẹ̀ àfọ̀ Okutaagidi fúnlẹ̀ lọ́mú bàbá lọ síbi òòṣà lé tiẹ̀ náà pé wo ọ̀gbẹ́ni gbogbo òòṣà tó ń ṣe ò lè filẹ̀ o. ló sí gbogbo ọ̀sán yẹn mi ò ní kí n wò ó. èmi àfáà ti fẹ́ kọ́ kéwú òòṣà tèmi náà ni Èṣù rè Ṣàngó rè Ọ̀ṣun rè Ọbàtálá rè Yemọja rè Ọya rè Ifá rè kéèkú sẹ̀mí mo sọ ṣùgbọ́n kábíyèsí Ifá kábíyèsí Olódùmarè oore yèyí o ìyá mi ọtún sọ kẹsẹ̀ olóyè àmì láti kojú ọgọ́dá tí ń gbénu omi sípàsì yóò padà tú bó tuntun mú kóró pa ìpadà báyìí yóò tún fẹ́ jẹ́jà fọ́ níbi tí Ọlọ́run ti wá bá àwọn oníṣẹ̀ṣe ṣe tá a ti rí i pé àwọn olúmọlẹ̀ wà lẹ́yìn wa ni pé ó tẹ́ fi mọ̀ ní wípé fídíò yìí tí àwọn ọmọ ọdẹ tán lọ interview bàbá Olúwo yìí kí ti Okutaagidi tó ṣẹlẹ̀ ni ó ti ṣẹlẹ̀ fún gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ confirm ẹ lọ sí péjì bọ̀bọ̀ Olúọdẹ yẹn ẹ rí déètì ó tẹ̀ sọ déètì ganu fídíò. wọ́n fẹ́ gbọ́mọ̀ kan lọ sí ilé ọlọ́pàá wọn gbé lọ wọn lóun ní ta lọ lọ́hùn ó béèrè ni. sọ́sọ́ kóhun ta lọ lọ́hùn náà orúkọ rẹ̀ ń jẹ́ ta lọ lọ́hùn. ó lóun lòun ń jẹ́ ta lọ lọ́hùn. orúkọ rẹ̀ ń jẹ́ kìí ṣe nígbà kan ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ṣe kí n bá wò alọ́kẹ̀dẹ̀ àgbà ó
ó dàbí pé ọjọ́ kẹwàá la wà lónìí àbọ̀jọ́ kọkànlá ni ọjọ́ kọkànlá oṣù keje ọjọ́ kọkànlá oṣù keje la wà yìí bàbá ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ọdún 2023 ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní yàjóyàjó lọ̀rọ̀ tá à ń sọ yìí. nínú fídíò táwọn ó tún sọ déètì ìjọ yẹn gangan àwọn eléyìí tí wọ́n ṣe interview bàbá yìí àwọn ò sọ láti bòkútagídí jẹ́ wọ́n sọ láti fi pọ́n Òkútagídí lé ni ipe ìṣẹ̀sí táwọn ń ṣe ipe kódà nígbà táwọn dé ilé kéwú táwọn lọ kéwú nílọrin wọ́n ti dákọ̀ family àti àwọn Òkútagídí mbẹ̀ táwọn lọ kéwú nílọrin nílé àwọn Òkútagídí ipò Òkútagídí làwọn àtúkọ̀ àwọn kéwú wọ́n láwọn aṣọ Òkútagídí pé oníṣẹ̀sí làwọn gbogbo sàwọn gan àwọn tiẹ̀ kó dànù wọ́n ní Òkútagídí wá báwọn lọ pé kí ni ó kò kí ni dànù sọ̀rọ̀ kéwú tàǹkẹ́ àwọn kà máa fi àkèmí ká ó ní bàbá Òkútagídí ní kéwú tàǹkẹ́ àwọn àmọ̀ fi káàsì cruise ni mo ti mú kan nínú ẹ̀yìn síbẹ̀ bàbá Òkútagídí ní sórí kéwú tàǹkẹ́ àfi káàsì cruise mọ́ ni máa bọ̀ jáde yìí ni èkó sàlẹ̀ yìí dànù báwo sà òsà lágbájáde òsà tàmọ̀ dùré òsà làkàṣẹ́ gbèrè ó ní bàbá Òkútagídí ní Ọ̀ṣun ni Ṣàngó ni Yemọja ni Ògún ni Ọya ni Ọbàtálá ni sórí fún àbábá wọn rèé ìmọ̀ wà lọ kó tiẹ̀ dànù ó kàn ní wá kéwú lásẹ̀ kankan tí àbí tọ́jú mọ̀ fi dábí arábìkì jẹun ni. ó mọ̀ fi pawó. ó mọ̀ fi pawó. àṣẹ ẹjọ́ lásán. àṣẹ ẹjọ́ ipe sórí kéwú àkànní ọ̀rọ̀ kéwú kí wọn náà kó sáà mọ̀ fi máa wù ọ́ pé sórí tó bá kéwú dùn jẹun ṣùgbọ́n àwọn tí ó gbọ́ ọ̀lẹ́ làwọn eléyìí àwọn òṣà ló lè gbà yẹn lẹ̀. lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àlébálọ́lá lọ́nu ìjà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàrí Ìlọrin gangan òun ṣẹ̀ṣẹ̀ ni wọ́n ṣé láwọn ọmọ sẹ́yìn tẹ̀síṣẹ́ ìdíje ní ìsìn dákítà ní alẹ́sìn náà kíríkìrì àjàmúyá kíríkìrì kékeré àwọn dìdìrín àwọn sẹ́yìn tẹ̀síṣẹ́ ìdíje àwọn dìdìrín torí pé àwọn sáà ìmọ̀ di Kùránì máyà wọ́n yẹ di Kùránì máyà tí wọ́n bàjẹ́ sí wọ́n sáà di Kùránì máyà tí wọ́n bàjẹ́ sí wọ́n sáà ìmọ̀ di Kùránì máyà ṣùgbọ́n àwọn bàbá wọn àwọn ṣéwù tá à ń plé wọn tó sọ pé ṣéwù tó sọ pé ó jẹ́ èèyàn ni kó o tó lè jẹ́ èèyàn ṣéwù tó sọ wípé tó bá fẹ́ gbogbo kọ́ ìsọ̀lọ́hún àwọn èèyàn ti mọ̀ pé àwọn òrìṣà yìí àwọn olórin gbogbo tá a ní àwọn olólówó àwọn olórin gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tó yẹ jẹ ní ìsìn ó rọrùn bẹ́ẹ̀ Mọ̀mọ́dù olówó ní Mọ̀mọ́dù lówó ni Mọ̀mọ́dù lówó nílò ajogún ìyàwó rẹ̀ ágbẹ̀ Mọ̀mọ́dù gan ló sàdísí kò ní lówó ó rọrùn bẹ́ẹ̀ Mọ̀mọ́dù lówó Mọ̀mọ́dù ọmọ ọlọ́mọ tí ń gbogbo ìyàwó àkọ́kọ́ rẹ̀ olùọmọ ọlọ́mọ jìbìtì very stupid boy Mọ̀mọ́dù sọ̀rọ̀ ọ̀nù bẹ́ẹ̀ ló lọ fẹ́ Kádíjà ó rí pé Kádíjà lè lówó Ìsìláàmù yìí sì ni aláwọ̀ kò sówó lẹ̀ owó ló lù ú ṣe ọmọ 25 years ó ń ráyà 40 years lẹ́pọ̀n ẹ̀yin alìsùn náà àbíkílẹ̀ ọkọ̀ àbíkílẹ̀ ọkọ̀ àyìn ìwèrè ìyàwó ẹ̀yin ó sì kòtò kéé pé kíní kan jàmọ́yà kíní kan tẹ̀ bílíìkì ẹ̀yin lẹ́lẹ́mọ̀ tẹ̀lé pọ́lísì Mọ̀mọ́dù kò jáwé kò wá gbò torí ẹ̀ náà ni ọ̀jẹ̀ Mọ̀mọ́dù ọ̀lúwó sọ́dọ̀ àwọn afẹ́ ilé wọ́n ń gun jẹ́ẹ̀tì wọ́n ń gun kíní wọ́n ń gun gbá wọ́n ń gun àwo àwọn afẹ́ ilé fẹ́ lówó àwọn òrìṣà ìlú sì ní gbogbo yìí gbogbo pátá gbogbo àwọn òrìṣà tá a kó jọ gbogbo pátá ló ń ṣe tí wọ́n ṣe. ṣùgbọ́n Ìlọrin ò ṣe é bá fà á torí pé ó ṣẹ̀ṣẹ̀ Ìlọrin ẹni tó lé fáà Ìlọrin tó lóògùn tó ní gbogbo ẹ̀ àfáà ni wọ́n tí wọn bá ṣe bẹ́ẹ̀ bóun ara yín sọ àmọ́ra wọn rajà ẹ̀yẹ lọ́mọ kí ló wájú ọlọ́ọ̀nà lẹ́wà wọ́n sì mọ mú nǹkan nínú ìgbọ́ Ọ̀ṣun wọ́n mọ̀ fún wọn wọ́n mọ̀ mú nǹkan dìfá wọ́n mọ̀ fún wọn ìdí Ṣàngó wọ́n mọ̀ fún wọn. Mọ̀mọ́dù gan kúrò ewéréwé nì ohun tí Mọ̀mọ́dù gbàgbọ́ tó ó wà lè gbálẹ̀ kó kúrò ewéréwé májèlé ló jákú kí ni náà sọ sí odò agbóhùn wà láti bá yín jà nǹkan kan náà ni wá 100 nǹkan kan náà ni wá ṣùgbọ́n táwọn sọ ni pé ṣe é rí ayé ti lajú ju
kọ́ ọmọ Yorùbá méjì ò mọ bára wọn jà lọ lórí níta àgbàgbọ́ pé àwọn kìnìún lè ń tú wálẹ̀ táyì nǹkan sì ń wá ń ṣe ojú ayé pé kíní yìí kò lè tú wálẹ̀ kò lè ṣe gbá kò lè ṣàwó tá a sì gbàgbọ́ nú ẹ̀ tí o gbó mo fi Ọlọ́run ṣẹlẹ̀ rí níkọ̀rọ̀ yàrá níkọ̀rọ̀ kan àfà àwọn ọmọ tẹ́lẹ̀ sí ẹ̀dí tẹ́lẹ̀ Tálágídí lókọ̀rọ̀ kan wọ́n mọ̀ pé àwọn kìnìún ó tún yàn lẹ̀ ṣùgbọ́n torí ipá ọmọ àlè làwọn ọmọ òfò ti pọ̀ jù wọ́n fẹ́ takò kí táwọn bàbá wọn gbàgbọ́. bí ṣe máa kí lala mo ṣe ń kéyìn ẹ má fẹ́ gbọ́ ẹni tó bá fẹ́ ju ajá òjà wọn ò ní mọ́jà ṣùgbọ́n bọ́dújà tó jà jọpọ̀lẹ̀ ó pé. bàbá tó ṣe fídíò yìí àwọn yẹn kàn ń tajú bàbá ni bàbá ò tiẹ̀ mọ̀ bóyá ọ̀rọ̀ Òkútagídí ó ṣẹlẹ̀ kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá bàbá ò mọ̀ kó Òkútagídí ó ṣẹlẹ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé bóyá ó parọ́ mọ́ ni bàbá eléyìí náà àtúnàgbé àbẹ eléyìí náà kẹ́ni àbẹ eléyìí náà parọ́ mọ́ àwọn tí ń gbìjà aláwọ̀ ìjà tó sọ̀rọ̀ tó ní kó kàn dìfẹ́ǹdì lásán ó sì lọ fọlọ́pàá gbé tá ibi yín dá lọ fọlọ́pàá gbé àbẹ ilé ẹni débẹ̀ tára ó fi pa gbogbo yín dànù tẹ́tí gbọ́ ẹni débẹ̀ tára ó fi pa gbogbo yín dànù. oògùn ni ó fẹ́ jẹun wẹ̀ lọ́nà. kí ni ẹ̀yin àti bí yín dá ẹ lọ fọlọ́pàá gbé àbẹ ilé torí bàbá yóò mú kọ́ Òkútagídí ó ṣe dáadáa àwọn kan sọ tí wọ́n ní normal interview pé nǹkan interview àbẹ bàbá yẹn náà sọ ìgbà tí yàrá ẹja kọ jáde wọ́n já ìfẹ́ Òkútagídí jẹ nígbà táwọn olúmọ̀lẹ́ wà gbìjà ara wọn. kábíyèsí Olódùmarè ṣé ẹ rí ẹ máa wulẹ̀ ẹja kó ndirọ́ gbogbo ohun tá à ń ṣe yìí ẹ ń bá wọn fídíò tiwa tí mo ti yín èyí tó bá nílà yóò kẹ́kọ̀ọ́ èyí tí wà lẹ́kọ̀ọ́ ní èyí tí wà ti kẹ́kọ̀ọ́ orí tiẹ̀ ti bàjẹ́ orí ẹ̀ ti kú bí ó sì bá kún tiẹ̀ nìyẹn. ìyá Ọlọ́sùn tó jáde nílọrin sáwà la lọ fún lówó ni sáwà la lọ ṣe sáà lọ pé yá lọ lọmọ bàmọ́ jẹ́ ni tẹ́ ẹ sáà mú gbaga bàbá tá a bá fún Ìyá Ọlọ́sùn lówó bàbá lè tó ti sọ̀rọ̀ kí Ìyá Ọlọ́sùn sọ̀rọ̀ sáà tí fún náà lówó ni bàbá yìí kẹ́hìn dáa normal interview ni Òkútagídí mo tún ti rá kúrò pẹ̀lú tún jàjàbọ̀ eléyìí tún jẹ́lẹ̀ náà bọ̀ eléyìí tí mo mú dání ń fún dáadáa